ìbà 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 Olódùmarè ọba lápánlá tó solé ayé rọ̀ kìnìún ẹ̀yà Júdà gbanigbani lọ́jọ́ táyé bá kọni sílẹ̀ àìkú àìsá Olódùmarè ọba tó ń ṣohun gbogbo ní tìyanu ẹ̀ẹ́dẹ̀jẹ̀ ẹkùn ọkọ̀ Fáráò ọlọ́run àgbà ọba tá ọwọ́jọ́ orí rẹ̀ tá ò rí kà kọ̀ǹpútà ọ̀rọ̀jọ́ ìbí Olódùmarè ìgbésáyé ayérayé lọ́lọ́run ọba tó gbójogó àìkú àìsá ọba tó ṣohun gbogbo ní tìyanu alábẹ́nú ń sá sí ọba mi òkè pààrà tí máa ń sọ ọlọ́rọ̀ ní gìnìgìnì ìbà rẹ mẹsáyà ọba lánàá ọba lónìí ọba títí ayérayé ọba tó ti wà káyé tó wà Olódùmarè tó wà nígbà táyé ń bẹ Olódùmarè tí ó tún máa wà nígbà táyé ò ní sí mọ́ arúgbó ọjọ́ àdàgbà má tẹ̀pá àdàgbà má lo gíláàsì ní bàbá mi létí ọ̀fẹ́ tó Olódùmarè tó pàǹtẹ̀tẹ̀ sẹ́mọ̀ tí ọ̀dàbọ̀ tó fìdí ayé sọlẹ̀ sórí omi kà tí ó sì lè yí rárá tó ìbà rẹ Olódùmarè ìbà rẹ Olódùmarè ìbà rẹ Olódùmarè ọba tí fọba jẹ ọba tí rọba lóyè tí ọ̀sẹ́nikẹ́ni tó lè bí léèrè wò tó ẹ̀yin ṣe mọ̀ pé ìgbà kan lọ ìgbà kan bọ̀ ní ẹnìkan ò lólé ayé gbó kí kó wa máa rántí pé àwọn kan ti lo àná wọ́n ti lọ àwa kan lò ní àwa náà ó kọjá lọ àwọn kan tún sì ń bọ̀ bó dọ̀la ẹ dákun iṣẹ́ ọwọ́ wa ẹ jẹ́ àwọn iye iṣẹ́ ọwọ́ wa wò láṣẹ Èdùmàrè gbogbo ojú tó wọ̀ mí yìí ojú yín ọ̀mọ̀ ní relédè yìí etí yín ọ̀mí fàyà bẹ̀rẹ̀gẹ̀dẹ̀ bí owó aṣọ láṣẹ Èdùmàrè èmi ọmọ yín àyànfẹ́ yín olólùfẹ́ yín náà ni mo tún dé káàdé ìbófẹ́nu ọkọ̀ sọlẹ̀ sórí ìkànnì yìí lónìí Àdììtú Òrò TV gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ dákun àtẹ̀yìntẹ́ ṣẹ̀ṣẹ̀ ń wò mí lónìí ẹ bá ń subscribe sí YouTube channel mi kẹsì bá ń follow page mi Àdììtú Òrò TV náà ní so ẹ ṣé o ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú àjálẹ́ ní gbogbo ibi tí kíkì mi bá ti bá kó wa àti àsìkò tí ẹ bá wà lápá ibi tí ẹ wà níbẹ̀ wọn mo kì í torí pé ẹni bá kọ̀ tí òkè ní kulé òǹtọ̀ òun náà ti pàdánù káàbọ̀ ni Olúwa ni olùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣaláìní ó mú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù ó mú mi lọ sí àwọn omi dídákẹ́ rán ó tu ọkàn mi lára ó mú mi lọ sípò ọ̀dọ̀ òdodo rẹ̀ nítorí orúkọ rẹ̀ nítòótọ́ bẹ́ẹ̀ mi tilẹ̀ ń rìn láàrin àfonífojì òjìji ikú èmi kì yóò bẹ̀rù ibi kan nítorí tí ìwọ Olódùmarè wà pẹ̀lú mi ọ̀gọ́ rẹ àti ọ̀pá rẹ wọ́n tù mí nínú ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi níṣẹ́jú àwọn ọ̀tá mi ìwọ dà òróró lé mi ní orí àgọ́ mi sì kún àkúnwọ́ sílẹ̀ nítòótọ́ ire àti àánú báyìí ni ó máa tọ̀ mí lẹ́yìn títí ọjọ́ ayé mi gbogbo èmi ó sì máa gbé ilé Olúwa láé àti láéláé àmín. gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá kò tún òjìire pátápátá mo kí gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbogbo yín pátápátá tẹ́ wà nílẹ̀ adúláwọ̀ àti jákèjádò gbogbo àgbáyé gbogbo etí tí ó ń gbọ́ mi lónìí tẹ́ bá ti láǹfààní àti gbọ́ mi mo kí yín o ẹ̀kú bẹ́lẹ́dùn wá ti pé ó rí. pẹnu ẹ dákun kí n má dá wa lágara ẹ jẹ́ n sí a lọ síbi àwọn kókó ọ̀rọ̀ mi lónìí kudos mo adúpẹ́ lọ́wọ́ Olódùmarè gbogbo ẹ̀yin ọlọ́pàá gbogbo ẹ̀yin agbófinró wa lórílẹ̀‐èdè Nàìjíríà adúpẹ́ lọ́wọ́ yín a mọ̀ pé àwọn agbófinró wa ń ṣiṣẹ́ bí iṣẹ́ mọ̀ pé kò sí bẹ́ẹ̀ yín ó ṣe tó náà tọmọ aráyé ò ní kọ́ńpléènì bàbá sì fà wọ́n ọlọ́pàá wa nígbà míì bàbá fi wọ́n wé ọ̀pọ̀lọpọ̀ ọlọ́pàá ní ilẹ̀ adúláwọ̀ tàbá fi wọ́n wéra wọn a rí pé àwọn ọlọ́pàá wa lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ń gbìyànjú wọ́n ń ṣiṣẹ́ wọn Inspector General of Police bàbá wa ẹgbẹ́ tó kún Olódùmarè ó túbọ̀ mọ́ fún yín ṣe síwájú àti síwájú ní ṣìṣe ní ṣe àwọn tí ń bẹ lábẹ́ yín darí láṣẹ Èdùmàrè àwọn náà tí ń bẹ lábẹ́ yín Olódùmarè ó mọ́ fún wọn ṣe láṣẹ Èdùmàrè wọn ò ní ṣiṣẹ́ ṣe gbogbo ẹ̀yin ọlọ́pàá gbogbo ẹ̀yin agbófinró wa nílẹ̀ Nàìjíríà a kí yín ẹ kú iṣẹ́ takuntakun Olódùmarè ó túbọ̀ máa wà pẹ̀lú yín síwájú àti síwájú sí i.
ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ nígboro, nǹkan kékeré ni mo sì amúwá fún yín, ẹ̀yin náà sì fojú ara yín wo fídíò náà. ẹ̀yin ọkùnrin tó jẹ́ pé olójú kò mọ́ ò lọ nìyí, ẹ̀yin ọkùnrin tó jẹ́ pé ó ti mọ yín lára wípé bẹ́ẹ̀ bá parí sí ọjọ́ yín tán ẹ gbàgbé jẹ́ ti jẹ pẹpẹ súùpù lọ, lẹ́yìn ibẹ̀ ẹ lọlé olóṣó nu, ẹ sì àlọ́dà nǹkan bẹ́ẹ̀ nílé olóṣó. Ẹ ṣọ́ra o, nǹkan méjì ti ń ṣẹlẹ̀ báyìí. Bobrisky ti pọ̀ nígboro káàkiri, tọ́pọ̀lọpọ̀ kódà kò sí jẹ́ fi mọ̀ pé Bobrisky ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ló ti ń ṣe bí obìnrin báyìí, tó jẹ́ pé nígbà tí ẹ bá gbé wọn ṣe mọ̀ pé ni tí wọ́n bá gbé ní olóṣó tó bá jọ́kùnrin ṣe mọ̀ pé ẹ̀ lè bá alájọṣepọ̀. Ọ̀tọ̀ ni nǹkan tí ó wà lọ́kàn ti yín tẹ́ ẹ gbé, ọ̀tọ̀ ni nǹkan tí ó wà lọ́kàn ẹni tẹ́ ẹ gbé, torí ẹni tẹ́ ẹ gbé tó jọ́pọ̀kùnrin ni tó ṣe bí obìnrin. Nígbà tí ẹ bá gbé débi tẹ́ ẹ ń lọ lóòtẹ́ẹ̀lì, ẹ dákun bò ní ó ṣe rí, kódà kò ní fẹ́ kẹ́ ẹ lè síhun láṣọ wò. Kìí ṣe tó wájú obìnrin lẹ gbé yóò bọ́ sọ́lẹ̀, àmọ́ ṣe mọ̀ pé kò ní ní lọ́kàn pé òun fẹ́ bọ́ sọ. Ọ̀tọ̀ ni tí ó wà lọ́kàn rẹ̀. Irú wọn a máa níbọn lọ́wọ́, irú wọn lè mọ́bẹ lọ́wọ́, wọ́n lè mú nǹkan tí wọ́n fi ṣe yín ní jàǹbá lọ́wọ́, irú wọn lè jẹ́ pé páúdà lásán ni wọ́n fẹ́ sí tẹ́sí sùn lọ. Gbogbo ń tẹ́ ẹ kó lọ sóòtẹ́ẹ̀lì pẹ̀lú wọn pátápátá ni wọ́n kó ń bọ̀ jẹ́ pọ́tọ̀ ní èrò ọkàn tiwọn. Ṣé ẹ mọ̀ ọkùnrin ni wọ́n ṣe bí obìnrin ni. Wọ́n fi fọ́nrán kan síta tẹ́ẹ̀rì, wọn ò mọ̀ bóyá ọ̀pọ̀lọpọ̀ yín ti rí àbẹ́ẹ̀ tí rí, ṣùgbọ́n wọ́n fi síta tẹ́ẹ̀ wo fídíò náà. Arábìnrin kan ni ọkùnrin ni ó ṣe bí obìnrin. Bẹ́ẹ̀ kódà bẹ́ẹ̀ bá ti rí, ẹ̀yin fúnra yín gan rò pé obìnrin ni, ìṣòro ẹ̀ gan bí obìnrin ni. Wọ́n ti ń kọ́ níṣẹ́ báyìí, wọ́n ti ń gba fọ́ọ̀mù ẹ̀ tó jẹ́ pé wọ́n ní àwọn ẹgbẹ́ tí wọ́n darapọ̀ mọ́, tí wọ́n mọ tírèènì wọn, bọ́n ṣe ń fíìsì èékánná, bọ́n ṣe ń fíìsì èékánná ọwọ́ àtẹsẹ̀, bọ́n ṣe ń fíìsì eyelashes irun ojú, bọ́n ṣe ń fíìsì wọ́n ṣe ń ṣe ẹríǹgì, kódà ìṣe wọn sí wọn gan-an yóò dàbí tobìnrin ni gẹ́lẹ́. Ní mọ̀ yàtọ̀ láàrin àwọn àtobìnrin, wọ́n ti pọ̀ níta ní ìsinyìí. Ọ̀rọ̀ Nàìjíríà a sì ń bọ̀ níbẹ̀ wọn. tó àmọ̀ràn tèmi fún àwọn olóṣó gangan, àwọn tí ń ṣolóṣó, ẹ̀yin olóṣó, àmọ̀ràn mi fún yín òun ni pé àánú tí náà ò ṣe mí o, torí oríṣiríṣi nǹkan ní í ṣẹlẹ̀ báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà àti gbogbo ilẹ̀ adúláwọ̀. Ọ̀pọ̀lọpọ̀ làwọn èèyàn wa tí ń travel tán rìnrìn àjò láti orílẹ̀‐èdè Nàìjíríà tó jẹ́ pé wọ́n sọ fún yín pé arákùnrin arábìnrin wá gba fọ́ọ̀mù, ẹ sì gba fọ́ọ̀mù, kódà wọ́n sọ fún yín pé gbogbo ìwé ìrìnnà nǹkan pé àwọn ni wọ́n ó ṣe lápò ara wọn. Wọ́n ní kẹ́ wá travel, kẹ́ wá lọ sí Amẹ́ríkà, ẹ wá lọ sí Germany, wọ́n dárúkọ orílẹ̀-èdè tó pọ̀ fún yín tó jẹ́ pé orílẹ̀-èdè tó dáa ni tínú tiyín náà ó dùn. Wọ́n lè sọ pé ẹ fẹ́ lọ máa sọmọ ọ̀dọ̀ lọ́hùn, wọ́n lè ní ẹ fẹ́ lọ máa sọmọ ọ̀dọ̀ olóúnjẹ, wọ́n lè ní ẹ fẹ́ lọ máa ṣe ọmọ ọ̀dọ̀ ọgbẹ́, ẹ fẹ́ lọ máa tajà níbìkan, inú tiyín náà ó dùn. Kódà wọ́n lè sọ fún yín kẹ́ mọ́ wulẹ̀ sọ fáwọn tó àwọn òbí yín àbáwọn èèyàn yín ní pé gbàtẹ́ bá dọ̀hùn ẹ máa pè wọ́n, inú tiyín náà ó ti dùn. Àti rírú ẹ̀ dáadáa, àmọ́ ńgbà ọba yá wọ́n sọ wípé àwọn kọ̀ọ̀kan rìn débì kan, ọkọ̀ orílẹ̀ ni wọ́n lò tí wọ́n fi rìn dé orílẹ̀-èdè kan, láti orílẹ̀-èdè ọ̀hún lẹ́ti gba passport yín, lẹ́ti gbéra, lẹ́ti travel. Ṣùgbọ́n orílẹ̀-èdè Áfíríkà ni, torí tèmi rí dáadáa ni nígbà tá a dá Abidjan ní Côte d'Ivoire. Obìnrin kan bá dé Abidjan lónìí ní Côte d'Ivoire tàbí Ghana gan, bí ò bá ní lọ́kàn láti ṣaṣẹ́wó àbí bẹ́ẹ̀ bá ṣaṣẹ́wó, bọ́bá ilé sọ fún wọn pé ọmọ Nàìjíríà ló wọ́n ti fojú aṣẹ́wó wò pé aṣẹ́wó lélẹ́yìí ṣe níbí yìí. Nítorí 95% tí wọn ọmọ Nàìjíríà tó ń jóbìnrin tí ń bẹ lọ́hùn, iṣẹ́ aṣẹ́wó ni wọ́n yàn láàyò tí wọ́n sì ń ṣe tí gbogbo wa sì rí. Lágbègbè kan ní kí n fọ́kọ̀ bu agbègbè ọ̀hún láṣìírí ní Abidjan gangan, arábìnrin kan bẹ tó jẹ́ pé wọ́n sì mú wọlé gẹ́gẹ́ bí aṣẹ́wó. Àwọn èèyàn wọn lọ́hùn wọ́n sì bá sùn títí débi pé èyí wọ́n rẹ̀ débi pé wọn ò tó fún lówó iṣẹ́. Ó wá béèrè owó iṣẹ́ lọ́wọ́ wọn pé owó òun dà, kí ló béèrè fún? Wọ́n fa ọ̀bẹ yọ, wọ́n sì gún ṣàkàṣàkà, wọ́n gún pa, wọ́n sì tún mú fóònù ẹ̀, wọ́n tún mú lọ. Gbogbo àwọn community tí ń bẹ lágbègbè ọ̀hún tó jẹ́ ọmọ Nàìjíríà, àwọn náà wá ṣètò bí wọ́n ó ṣe gbókò ọmọbìnrin ọ̀hún, bí wọ́n ó ṣe lọ wá ilẹ̀ kan tí wọ́n ó sin sí. Gbogbo ẹ̀ ló dá la rí gbà náà lọ́hùn-ún, tá a fi tí ara wa gbọ́, tá a sì fojú ara wa rí. Gbogbo ẹ̀ ní obìnrin wa tí wọ́n ń kó pàpà mọ́ra, tí wọ́n ń kó lọ sí ìrìn àjò, ẹ wá lọ ṣe nǹkan báyìí, wá lọ ṣe nǹkan báyìí.
ẹ bá jẹ́ kí ibi tí ẹ wà kó tẹ́ yín lọ́rùn, kódà bó bá jẹ́ ọjà kan lẹ bá ń tà, ẹ já mọ dúró de àsìkò Ọlọ́run láyé tá a wà yìí. Ẹ já dúró de àsìkò Ọlọ́run tó dá ọwọ́ wa báyìí, tó sì dá ẹnu wa ní ìbú, ó ti mọ tí ó wọbẹ̀. Ẹ dákun ẹ já gbà fọ́ Olódùmarè ká dúró de àsìkò Ọlọ́run, ká mọ̀ mọ́ nǹkan tó para wa mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ní lọ tó jẹ́ pé bàbá náà wọ́n kábàámọ̀, wọ́n fẹ́ padà sílé, kò ní ṣàǹfààní fún wọn láti sọ pé àwọn padà bọ̀ wálé. Kódà wọn ò ní rówó ọkọ̀ tí wọ́n fi padà wálé. Ìmí ò gbà lágídí pé dẹ́kọ̀ wọ́n mọ ṣe. Àmọ́ àwọn tí ń bá ìjàmbá pàdé níbẹ̀ ní lọ́pọ̀ jù. Ẹ̀yin obìnrin wa, ẹ̀yin olóṣò wa tẹ́ wà lórílẹ̀‐èdè Nàìjíríà náà, ẹ ṣọ́ ṣe o. Ṣé ẹ mọ̀ pọ́kùnrin ti pọ̀ láàrin yín tó jẹ́ pé ẹ̀yin gan ò lè mọ̀ bóyá ọkùnrin ni wọ́n ni bóyá obìnrin ni wọ́n. Àwọn gan sì múra pé kódà bẹ́ẹ̀ bá jọ dúró papọ̀ lọ́wọ́ alẹ́ tẹ́ ti máa ń dúró níbì kan, kódà ó ṣeé ṣe kí wọ́n yọ̀bẹ sí yín, kí wọ́n gba gbogbo tí ń bẹ lára yín, nítorí pọ́kùnrin ni wọ́n, owó ni wọ́n ń wá, ó sì ní tó láwọn náà débẹ̀. tó gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin olólùfẹ́ mi, ẹ já mọ́ gbọ̀rọ̀ yìí ká máa fi ṣàríkọ́gbọ̀n. tó ọ̀rọ̀ mi lọ sórí ìjọba Nàìjíríà. Bàbá wa President Bọ́lá Ahmed Tinubu àti àwọn tó ń bá wọn ṣèjọba, Olódùmarè ó túbọ̀ máa ràn yín lọ́wọ́ síwájú àti síwájú. Ẹ dákun ní gbogbo stéètì kọ̀ọ̀kan, ní gbogbo orílẹ̀-èdè wa Nàìjíríà yìí, ẹ dákun ẹ̀yin tẹ́ ń ṣèjọba, ẹ bá finú lunú kẹ́ ẹ fi kùn lukùn, kẹ́ ẹ bá wa pé àjọ tó nírònú láàrin ara yín, kẹ́ ẹ dákun kẹ́ ẹ dábọ̀. Bá a bá wò ó, wọ́n ní dọ́là ń wálẹ̀, sẹ́fà náà ti ń wálẹ̀ báyìí, àwọn owó ti ń wálẹ̀ tó jẹ́ owó òkè òkun. Náírà tún ti gbéra díẹ̀, àmọ́ bó ṣe gbéra ńkọ́, nǹkan ò gbéra, àwọn nǹkan ọrọ̀ ajé wa ò yàtọ̀. Iye tá à ń ra gbogbo ẹ̀ náà la sì ń rà á, kí ló dé? Ṣé iye tí wọ́n import nǹkan ní last week náà ni wọ́n ṣe lónìí ni? Ẹ bá dákun kẹ́ ẹ dábọ̀, ẹ wo ọ̀rọ̀ sálárì gan. Iye tí wọ́n ń gbà láti bí oṣù mẹ́ta mẹ́rin sẹ́yìn náà ni wọ́n sì ń gbà. Ẹ bá dákun kẹ́ ẹ dábọ̀, gbogbo ìgbà tí dọ́là sì gbéra sókè yìí, sálárì ò increase. Ẹlòmíì ti ń gba 80,000 náà ní sì ń gbà. Bọ́n bá sì kówó yìí dọ́jà àtìyàwó àtọmọ, kódà kò tó wọ́n ra nǹkan tí wọ́n jẹ láàrin ọ̀sẹ̀ méjì. Owó ti tán. Ẹ dákun, nígbà tí arákùnrin ti ń lọ ibiṣẹ́ tí ń gba 80,000 tó sì jẹ́ pọ́sẹ̀ méjì wọn fi jẹun. Bó ló ṣe lè ṣe nígbà bá wà níbiṣẹ́ tó bá rí opportunity kan tó jẹ́ pé ó lè dọ́gbọ́n àlùmọ̀kọ́rọ́ yín, bó ni ò ṣe ní ṣe bí kíyàwó àtọmọ fi jẹun ni. Ìgbọ̀wọ́ pálábà ẹ bá wá ségi, wọn á tún dájú ẹ̀wọ̀n fún, àbí kí wọ́n fi pamọ́, àbí kí wọ́n fi nǹkan ṣe. Ẹ dákun, ẹ wò pé léyìí níyàwó ńlé ọlọ́mọ ńlé. Nígbà tó máa àwọn eléyìí náà ọba dàgbà, bóyá bàbá ẹ̀ ń bẹ ń prison, bàbá ẹ̀ ti jalè níbi iṣẹ́ nítorí pé kó lè rówó, kó lè fi tọ́jú ìyàwó àtọmọ nílé. Nígbà ó wà ní prison, ṣe mọ̀ pé ọmọ tí ń bẹ lé, ọmọ náà ó jẹ ìyá ó jẹ, làwọn ọmọ bá bẹ̀rẹ̀ sí ní máa bá àwọn ọmọ ìta rìn kiri ládùúgbò, wọ́n mọ̀ fagbó kiri. Wọ́n bá jẹ́ tọ́rọ́kọ́bọ̀ làwọn náà rí jámọ́yàn lápò, wọ́n sáré mu wálé, wọ́n fi jẹun. Ìyá náà ó gbégbá olóṣó nígbà tí ọ̀bá rẹ́ni tí ó gbọ́ wọn mọ́, yóò gbégbá olóṣó, yóò mọ̀ so olóṣó, àbí kí ìyá náà ó darapọ̀ mọ́ ẹgbẹ́ òkùnkùn, àbí kó darapọ̀ mọ́ ẹgbẹ́ tí jẹ́ pé tọ́rọ́kọ́bọ̀ ọmọ yọ sí lọ́wọ́ tí yìí sì ṣẹgbẹ́ tí mo Olódùmarè dùn sí. Nígbà ó bá darapọ̀ mẹ́lẹ̀ yìí, ṣe mọ̀ pé ayé tún bàjẹ́ lọ díẹ̀díẹ̀ ni, ìdílé ọ̀hún bàjẹ́ lọ díẹ̀díẹ̀ ni. Ọmọ jọ ìyẹn ẹgbẹ́ ọmọ ọ̀ta, ìyàwó ńkọ́ ó ti jọ ìyẹn ẹgbẹ́ olóṣó. Ẹ dákun, ìdílé yìí ti bàjẹ́, ó ti dàrú látàrí pé ọ̀wọ́n gógó nǹkan. Ẹ dákun, gbogbo ẹ̀yin ìjọba orílẹ̀-èdè Nàìjíríà, ẹ bá wá nǹkan ṣe sí kí mẹ̀kúnnù ọmọ jìyà mọ́. Àdílé tí gbogbo èèyàn kí wọ́n lè máa rọ́wọ́ mú lọ sẹ́nu, bí ò tiẹ̀ tó kí wọ́n sì máa rí nǹkan kan. Ẹ dákun, ìjọba orílẹ̀-èdè Nàìjíríà, ẹ bá wa wò ó ṣe, ẹ wò ó ṣe. Ní tó fi mú ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin báyìí tí wọ́n ń sọra wọn di obìnrin àpàpàǹdodo, tọ́pọ̀lọpọ̀ ọkùnrin ń sọra wọn di obìnrin ya òjijì.
ẹ dákun ẹ bá wa wọ̀rọ̀ kan fi sàdẹ́ ẹ bá wa nǹkan ṣe sọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí wọ́n fi fọ́nrán náà síta láìpẹ́ àgọ́ ọlọ́pàá lọmọkùnrin yìí wà táwọn ọlọ́pàá ti ń tú láṣọ wò àwọn agbófinró wa ni wọ́n ń tú láṣọ wò wọ́n ń yẹ̀ wò gbogbo ẹ̀ náà lẹ́fojú ara yín rí ẹ dákun ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ẹ bá wa nǹkan ṣe sọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí. gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ má jẹ́ dá yín lágara ẹ bá mi wo fídíò yìí kẹ̀sì bá ń kọ́mẹ́ǹtì comment section ni ẹ bá lọ sí comment section kẹ bá ń kọ́mẹ́ǹtì ní tó bá yẹ ká ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà àmọ̀ràn fún àwọn ìjọba wa ẹ dákun gbogbo ojú ní wò ó gbogbo àwọn èèyàn ní sì gbọ́ ẹ bá wa ṣe ẹ wo fídíò náà rí fọ́nrán náà ní ìta yìí ẹ jẹ́ fi síta kẹ́ ẹ rí. Hold on. Cover your wig. Come. Put your wig on. Put your wig. Sit down. Put your wig. Cover your head. Idiot. Yeah, you go. I show you they do here now. Ọkùnrin ni. Owó ti lẹ́nu ọ̀dẹ̀. Ọkùnrin ni. Ọbẹ̀ bring phone. Oh yeah, put your wig. Múlẹ̀ bá ọ̀bí rẹ̀ yìí ni. I'm sure I won't go dry. Go there everywhere around dry. Oh, my memory down. Oh yeah. Come, what's your name? What's your name? My name is Victor. Victor? Yes, I went for a show. They loud. Victor who? Victor. I just said that. Ẹ̀fẹ̀ máa tó bí. Victor John. Oh, John. John. You can't be Victor John. What is your name? I need to. What is your name? My name is Victor. Huh? From which state? Victor what? John. Victor You are from which John. state? You are from which state? This is Abia State. Abia. Where in Abia? Where in Omaya? Olokoro Maya. Are you a man or a woman? I'm a man. I went for a show, sir. Are you a man or a woman? I'm a man. I went for a show, yes. What type of show? Dancing. Then why did you not decide to fix nails and behave dress like the woman? I do thank both this what is it called, this hip hop and culture. Anyone they play. Are you dancing now as a man or as a woman? I dance as a woman so that I can get more. So like that. Oh yeah, remove your wig. Who is this man? My friend, leave this. Who is this man? Leave this place. Listen. So we dey call am. I think I hear what that is not. I say make you comot there na. What do you mean by remove your wig. Remain there. Remain where? No, I mean. I remove that cap. Remove your cap. The babe fine. Remove your shirt. Remove your shirt now, they remove am. Remove your shirt, don't remove your shirt. Remove them one by one. Oh yeah. Remove it one by one. Madam, remove her. Catch this lady. Yeah. Obviously, I'll remove her for you. The man. Leave him. Hey, no wahala. You go do show here now. Yeah, no problem. Oh yeah, carry your shirt up. You go do show one by one here. Remove the shirt. Remove it. Remove the whole shirt. Remove everything. I said remove this shirt. Remove This the top. shirt. This Your top. top. Remove This your top. top. Black top. Remove it. Where's your phone now? See how you swell up. You make your tummy swell up. You look like woman. Oh yeah. Oh yeah, remove your this thing. No, remove that shirt first. Remove the shirt first. Oh yeah, now remove your kó wá gbé wa lọ à ń lọ ibiṣẹ́ mi. wait oh. Wait. You go right. àdó àti àdókòkà ṣé nà bọ́ bírísìkì ìṣá mọ́tò. Túbọ̀ Ajayi, ẹgbẹ́ ọ̀pọ̀pùlì. Ṣé kiri yóò dìde ní ìdánwò? Oya na go Ẹ máa Sasha. kọ́ pùlì lálẹ́. Victor Ayara. You say, okay, you don't take motor with us. Oh yeah. Remove you now. Oh yeah, remove remove that top now. One by one. Remove them one after the other.
Full grown man, not be say na young man. You don't get Old man sef no be say. Now, how much you? Which one I get? Oya, drop my hand. Oya, remove the other. Remove the breast, sir. Make I see. Wetin get nipple there so? Na so between them. Offer. Come on. Bring out the nipple now. Yeah, you go bring her and I did. Take it. Okay, I bet you go send me Okay, you dey inside the bring it on my out. WhatsApp. You get nipple, why you come dey put another one? What's up, nipple? You may not suck and tire now. Remove it. Remove totally. it. You may not suck That one wey you and tire. tie for neck like madman, so comot am. Well, How does your chain for neck? Okay, Shebi I say make you rather dey. Now God save you, CRO. Now only you want to search this person. If you turn up or you call. they open them one by one. Are you a mad They person? hide the other one. See Boburi. Yeah, bring your moving to a skirt. It still remain for your neck o. Jesus, keep on. I say the word don't talk to her. Oya, remove your this one. No, all this your. You don't do. alright, let me see your fingers. You don't do surgery. Put your finger. Oya, draw You go that like this. I You're will pretty. fire you. carry your club down. Your jean down. Remove your prick. Oh yeah, Leave your prick o. Carry your trouser down. drop the jeans. Make it no show. You don't hide that. Drop it down. You want spoil the thing? Oh yeah, open let the thing for now. Open let them see This the one thing. be dick. No be prick. gbogbo èèyàn lólùfẹ́ mi Àdììtú Òrò òun náà lẹ ti rí òun fọ́nrán òun lẹ ti rí òun ẹ bá ń kọ́mẹ́ǹtì sábẹ́ sẹ́ṣọ̀n náà ìtẹ̀ bá fẹ́ káwọn ìjọba ẹ fún àwọn ìjọba wa ní àmọ̀ràn fún ìjọba àmọ̀ràn fún àwọn ìjọba wa lórílẹ̀‐èdè Nàìjíríà àmọ̀ràn fún àwọn agbófinró wa àti àmọ̀ràn fún àwọn tó ń ṣerú eléyìí àti àmọ̀ràn fún àwọn obìnrin wa tí wọ́n ń ṣiṣẹ́ olóṣó àti àmọ̀ràn fún ìjọba orílẹ̀‐èdè Nàìjíríà ojú tẹ́ ẹ fi wò mí yìí ojú náà ní relédè yìí láṣẹ Èdùmàrè etí tẹ́ ẹ fi ń gbọ́ mi etí yóò ní fàyà pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ láṣẹ Èdùmàrè àwa láàmọ wá ẹ̀yin náà láṣẹ mọ bá ẹ ń bá ní káwa lọ ká má bọ̀ náà láwà dé là ní dé bá láṣẹ Èdùmàrè mo kí yóò ẹ kú ìkàlẹ̀. Hi, a cinematographer. I direct, I shoot, I edit. Follow me on all social medias such as Facebook, Instagram, Twitter, Snapchat, TikTok and WhatsApp for any further inquiries about my work. Thank you.